Ẹ káàbọ̀ padà. Bó ló ṣe lè find the square root surd? Nínú fídíò yìí, a máa ṣàlàyé bó ṣe lè ṣe bẹ́ẹ̀. Ẹ máa bá mi ká lọ. Tó o bá gbàgbé nínú fídíò ìṣáájú, mo ṣàlàyé fún ọ pé ó máa ní sọ́ọ̀dì méjì pé wọ́n ṣe déédé pẹ̀lúra wọn tí a mọ̀ sí equal. Tó bá jẹ́ pé sọ́ọ̀dì alákọ̀ọ́kọ́ yìí bóyá a plus root b, so tí mo sì ní sọ́ọ̀dì ẹlẹ́ẹ̀kejì bákan náà a plus root y, x plus root y, àwọn méjèèjì ó máa equal tí a mọ̀ sí wọ́n dọ́gba. Tó bá jẹ́ wípé eléyìí tó dá dúró tó jẹ́ ikọ̀ tí ò ní rádíkà yìí tó bá papọ̀ mọ́ ikọ̀ tí ò ní rádíkà lẹ́gbẹ̀ẹ́ kejì náà, a equals to x, so ikọ̀ rádíkà tó bá papọ̀ mọ́ ikọ̀ rádíkà ní ẹ̀gbẹ́ kejì, b is equal to y. Ìjẹ́ tí eléyìí bá yé wa, o lè lo ọgbọ́n tó dópin nínú eléyìí láti fi wá ohun tí à ń pè ní square root. Ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ kí n tí mò ń ṣàlàyé kó lè yé wa. Àpẹẹrẹ. Find the square root of 11 plus 2 root 28. Ó rí i pé wọ́n ní ká wá square root 11 plus 2 root 28. So ohun tó kọ́kọ́ ṣe ni pé let square root of 11 plus 2 root 28 equals root a plus root b. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ òun ni pé kí ni, ó rí i pé tí n bá sọ pé square root nǹkan kan, ó dàbí tí n bá ní square root 4 bí àpẹẹrẹ, sọ pé 2 ni, ó dàbí kí n tún máa sọ pé square 2. Òun ni pé ìdí tó jẹ́ pé ká ní tá a fi ní kó jẹ́ a plus root b ni pé tí n bá find the square eléyìí, màá máa gẹ́ẹ̀tì ohun tó jọmọ́ irú tó wà nírú eléyìí. So ti yé wa báyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé minus ni tó wà láàrin yìí tó sì fẹ́ find the square root rẹ̀, a jẹ́ pé ó máa ní kó máa jẹ́ kí ni root a minus root b. So ti yé wa, àlàyé ibẹ̀ náà ni pé tó bá padà square ohun tó wà ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ, yóò máa ṣe déédé pẹ̀lú ohun tá a ní níbí báyìí. Ó yá, ó rí i pé tí n bá ti ní square root eléyìí, mo lè gé square root orí arákùnrin yìí. So màá ní square both sides. Ó rí i pé tó bá square both sides, eléyìí ó máa jẹ́ 11 plus 2 root 28 everything squared root a plus root b squared. Ó rí i pé square yóò padà gé square root yìí. Kí ló nílẹ̀? Ó rí i pé ohun tó kù tó ní tí àwọn méjèèjì bá ti géra wọn, òun náà ni kí ni o? 11 plus 2 root 28 is equal to what? Root a plus b root a plus root b. Ó rí i pé square ni pé kó ṣe kí ni o? Ó fi méjèèjì multiply ara wọn. So eléyìí ó máa fún ẹ ní 11 plus 2 root 28. Óyá, má gbàgbé tó bá fẹ́ multiply, bákan náà ló ti mọ multiply. Ìyàtọ̀ tó kàn wà ńbẹ̀ òun náà ni pé kí ni o? Ó máa tẹ̀lé òfin tí ń bẹ ní surd. Eléyìí ó máa jẹ́ root a times root a. Kí ni root a times root a? A ni ó máa fún mi. Root 3 times root 3, root 3 ni ó máa jẹ́. So root 4 times root 4, 4 ni ó máa jẹ́. Root gàfárì times root gàfárì, gàfárì ni. So root a times root a, root a times root b yóò máa jẹ́ kí ni o? Root ab. Root b times root a, root ab. Root b times root b pẹ̀lú àlàyé tí mo ṣe ṣáájú yóò máa jẹ́ b. Ìyẹn tó bá ṣe síwájú sí eléyìí ó máa jẹ́ kí ni o? 11 plus 2 root 28 is equal to what? A plus b. Mo ṣàṣàyàn wọn, a àti b, ó rí i pé wọn ò ní radical nínú. Then plus root ab plus root ab. Ó ti yé báwọn, 1 plus 1, 2. So irú root ab yìí àti irú rẹ̀ kan sí, ó rí i pé wọ́n jẹ́ irú rẹ̀ méjì. So ti yé wa báyẹn. Ó rí i pé méjèèjì àti ló equal síra wọn. Má dẹ̀ gbàgbé tí mo ṣàlàyé pé ó máa ní méjèèjì equal tó bá jẹ́ pé kí ni o? Ikọ̀ tí ò ní radical lẹ́gbẹ̀ẹ́ yìí tí ń ṣe kí ni o? 11 tó bá equal sí ikọ̀ tí ò ní radical lẹ́gbẹ̀ẹ́ kejì, á já sí pé a plus b mi ó máa jẹ́ kí ni o? 11. So ti yé? Then ikọ̀ tó ní radical tó bá equal sí ikọ̀ tó ṣe kí ni tó ní radical, òun náà máa jẹ́ kí ni o?
2 root 28 is equal to what? 2 root AB. Ṣé ti yé wa? So ó rí i pé eléyìí ó gera wọn 2 àti square root kí ló mọ níkúnlẹ̀ AB is equal to 28 ajá sí pé o lè pe eléyìí ní equation 1 equation 2 wọ́n máa wá ṣe é pẹ̀lú kí ni? Pẹ̀lú tí a mọ̀ sí simultaneous equation rẹ o lè lo elimination method o sì lè lo substitution method ṣùgbọ́n nínú fídíò yìí substitution ni màá máa lò ó pé tí n bá ní from equation 1 ó rí i pé equation 1 mi a ní kí ni o a ní a plus b equals 11 mo lè sọ pé a mi ó jẹ́ 11 minus b ṣé irọ́ ni? Kí n pè eléyìí ní equation 3 tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ó rí i pé a ti mọ a wa ó wá gbé síbí báyìí and put a is equal to 11 minus b in equation 2 ó rí i pé tó bá gbé sí equation 2 bí tó bá ti rí a gbé 11 minus b sí ó rí i pé n ta ní tẹ́lẹ̀ rèé ṣé irọ́ ni? Ó yá so yóò máa jẹ́ 11 minus b times b is equal to 28 tó bá ṣí síwájú sí 11 times b 11b b times b b square is equal to 28 ó rí i pé tó bá ṣàkójọ wọn eléyìí ó jẹ́ b square minus 11b plus 28 is equal to 0 ó rí i pé ó ti di tí à ń pè ní kí ni o quadratic equation quadratic equation ni torí ó ní degree tó jẹ́ 2 má dẹ̀ gbàgbé tó bá ní degree tó jẹ́ 2 so a já sí pé equation value b mélòó lọ́mọ ní o ọmọ ní value b méjì ọmọ ní value b méjì so ìjẹ́ tí eléyìí bá yé wa tó bá ṣe é síwájú sí tẹ́léyìí jẹ́ value b ó wá wo ìkan nínú àwọn method wo fún method quadratic equation ó wò pé èwo ló lè lò irú èyí tí mo lò níbí àwọn la gbé ní factorization method àkàláṣe nínú àwọn fídíò tó ń bọ̀ màá máa ṣàlàyé àwọn method oríṣiríṣi tó fi lè ṣe quadratic equation rẹ láti lò ó náà ni pé kí ni ó kọ coefficient b rẹ níbí báyìí tí ń ṣe 1 àbí b square 1 coefficient b náà minus 11 àti constant rẹ tí ń ṣe 28 àbí so lẹ́yìn náà ó wá multiply a àti c pẹ̀lú ara wọn kí ló fún ọ 28 ó wá ronú pé kí ni àwọn factor 28 náà ó rí pé factor 28 ni 1 4 7 14 28 ó wá pé owó pé nínú àwọn factor 28 yìí o èwo ni pair méjì tó jẹ́ pé tó bá multiply rẹ̀ pẹ̀lú ara wọn yóò máa fún mi ní 28 tí n bá tún wá rò wọ́n papọ̀ yóò máa fún mi ní kí ni o yóò máa fún mi ní 11 ó rí pé tí mo ṣe kọ positive yóò ó mọ̀ pé ó tún ṣe déédéé pẹ̀lú negative náà factor náà ni àbí so a já sí pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó máa fún mi ní kí ni o tí ó máa fún mi ní 28 tó jẹ́ pé tí n bá rò papọ̀ náà yóò máa fún mi minus 11 ó rí pé minus 4 minus 7 ni minus 4 times minus 7 yóò fún mi 28 minus 4 minus 7 yóò tún fún mi ní 11 ìgbà tó ti mọ̀ báwọn ó wá gbé síbí báyìí ó fi ṣe pàṣípààrọ̀ minus 11 a já sí pé màá máa ní b square minus 4b minus 7b ó rí pé minus 4b minus 7b kí náà wọ́n fún mi minus 11 náà ni plus 28 tó ti máa lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ó wá pín wọn sí ìkọ̀ọ̀kan rèé ìkọ̀ọ̀kan leléyìí bákan náà ó rí pé bí ọkọ mọ àbí tó bá gbé bí jáde kí leléyìí ó kù b minus 4 minus 7 kí ló tún kù bí báyìí b minus 4 ó rí pé nǹkan kan tún kọ́ mọ́ b minus 4 náà tó bá tún gbé jáde kí ló kù bí b minus 7 equals 0 tó bá ní nọ́mbà méjì tí wọ́n á multiply ara wọn tó jẹ́ 0 a já sí pé kan náà àwọn nọ́mbà ló jẹ́ kí ni o ló jẹ́ 0 méjì jọ wà nínú yàrá ẹ wá gbóòórùn sọ pé ó rí pé tó jẹ́ pé a já sí pé ìwọ àbẹ́nìkejì ló so tó bá ní nọ́mbà méjì tó jẹ́ pé wọ́n multiply wọn tó wá jẹ́ 0 a já sí pé ìkan nínú nọ́mbà ni ó máa jẹ́ 0 so a já sí pé b minus 4 mi lè jẹ́ 0 tàbí b minus 7 lè jẹ́ 0 so tí b minus 4 bá jẹ́ 0 a já pé b mi jẹ́ 4 tí b minus 7 bá jẹ́ 0 a já pé b mi jẹ́ kí ni ó jẹ́ 7 ìgbà tí mo ti wá mọ b mi màá ní put b is equal to 4 in equation 3 ó rí pé equation 3 mi níwájú òun rèé a ní kí a mi ọmọ jẹ́ kí ni o 11 minus what 11 minus b
ó rí pé tó bá padà tó ṣe síwájú sí A is equal to 11 minus B. When B is equal to 7, a já sí pé A mi ó máa jẹ́ kí ni o? 11 minus 7 which is equal to 4. So nígbà tí B bá jẹ́ 4, A mi ó máa jẹ́ kí ni o? 11 minus 4 which is equal to 7. A já sí pé A is equal to 7, B is equal to 4, or A is equal to 4, B is equal to 7. So ó wá padà lọ síbi ìbéèrè rẹ̀, ó rí pa ní square root of kí ni o? Square root of 11 plus 2 root 28, a ní yóò máa jẹ́ kí ni? Root A plus root B. A já sí pé square root ń sìn yóò máa jẹ́ kí ni? 11 plus 2 root 28 is equal to root 4 plus root 7 or what? Root 7 plus root 4. Ó rí pé tó bá square méjèèjì yìí báyìí nísìn, ó rí pé yóò máa fún ọ ní tó wà nínú níbí báyìí. Eléyìí ni bó ṣe máa find the square root. Ó rí pé kò le rárá. Jẹ́ tí eléyìí wá yé wa, ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ mìíràn. Àpẹẹrẹ number 2, find the square root of 32 minus 6 root 15. 32 minus 6 root 15. Má gbàgbé pẹ̀lú tí mo ṣàlàyé, wà ní let square root of 32 minus 6 root 15. Kí ni ó máa jẹ́ níbí báyìí? Root A minus root B, torí minus ló wà láàrin. Tó ń túmọ̀ sí ni pé tí n bá find the square eléyìí, so yóò máa fún mi ní tó wà nínú radical níbí báyìí. Ká gbé plus lọ dá wọn láàrin, plus ló fi sí níbí báyìí. So a já sí pé tó bá wà láàrin ni ó sọ bóyá root A plus root B ni ó jẹ́ ni àbí root A minus root B. But torí pé jẹ́ minus níbí báyìí la fi fi minus níbí báyìí. Lẹ́yìn rẹ̀ yóò wá ṣe, ó wá sọ pé kí ni square both sides. Square both sides. Tó bá square both sides, a já sí pé yóò máa jẹ́ root 32 minus 6 root 15, everything squared, root A minus root B, everything squared. Ó rí pé eléyìí ó gélé àbí? So eléyìí ó jẹ́ 32 minus 6 root 15. Tó bá square eléyìí, root A minus root B, root A minus root B. Ó rí pé tá a bá ṣe síwájú sí i, kí leléyìí ó máa jẹ́ o? 32 minus 6 root 15 is equal to root A times root A minus root AB minus root AB plus B. So yóò wá bó ṣe jẹ́ B. Ó rí pé tó bá pàpapọ̀ àwọn tí wọ́n ṣe kí ni o? Àwọn tí wọ́n jọra wọn papọ̀, eléyìí ó máa jẹ́ A plus B minus root AB minus root AB. Ó rí pé ó jẹ́ gbèsè AB, ó tún jẹ́ gbèsè AB, gbèsè rẹ̀ jẹ́ méjì àbí? Minus root AB. So lẹ́yìn ibẹ̀, ó rí pé o lè ṣe kí ni o? Wọ́n ti equal síra wọn. A já sí pé èyí tó ní radical, o lè gbé pẹ̀lú èyí tó ní radical tó equal wọn síra wọn. A plus B is equal to 32 pẹ̀lú àlàyé iwájú mi. Èyí tó ní radical náà, ó gbé wọn síra wọn, yóò máa jẹ́ kí ni? Minus 2 root AB is equal to minus 6 root what? 15. So ti yé wa báyẹn. Ó rí pé tó bá ṣe síwájú sí i, 2 ó gé eléyìí àbí? Yóò kù 3 báyìí àbí? Square root náà ó dẹ̀ ṣe kí ni? Kí square root ò lè gé square root báwọn, torí eléyìí ní 3. So eléyìí ó máa kù kí ni? Root AB is equal to what? 3 root 15. A tún lè square both sides. Àbí tó bá tiẹ̀ dára láàmú, o lè fi lẹ̀ báyìí ní equation 3. Equation 2. So a fẹ́ mọ A àti B mi, mo lè ṣe síwájú sí i. Má gbàgbé pẹ̀lú bá ṣe ṣe lákọ̀ọ́kọ́, a lè lo substitution method pé let from equation 1, sọ pé equation 1 wa ni A plus B is equal to 32. A lè sọ pé A mi yóò máa jẹ́ 32 minus B. Tó bá fi A ṣe subject of the formula, o lè pè eléyìí ní equation 3 àbí? Ó wá sọ pé put BA is equal to what? 32 minus B in equation what? Equation 2. A já sí pé tí n bá ti rí A níbí báyìí, kí ni mo fi sí? Ni mo fi 32 minus B sí. Jẹ́ n kọ́kọ́ kọ ná, root AB 3 root 15. Ó máa jẹ́ square root of 32 minus B, sọ pé 32 minus B ní báyìí àbí? Times B is equal to what? 3 root 15. So ti yé wa báyẹn. Lẹ́yìn rẹ̀ ńkọ́? Eléyìí ó máa jẹ́ kí ni? 32B
minus b squared is equal to 3 root 15. Mo lè square both sides. Tí n bá square both sides, eléyìí ó gera wọn àbí? Tí n bá ṣe é síwájú sí i, kí ni màá mọ ní o? Á já sí pé màá mọ ní kí ni? Màá mọ ní 32b minus b square times 3 square yóò jẹ́ 9 times 15. Sọ pé 15 root 15 square will give me 15 àbí? Yóò máa jẹ́ 32b minus b square is equal to 135. Tó bá kọ́ dáadáa, yóò máa jẹ́ b square minus 32b plus 135 is equal to which? Yóò máa jẹ́ 0. Ó rí pé o lè sòun náà ní quadratic equation pẹ̀lú àlàyé iwájú. Kí ni a mi o? 1. Kí ni b o? minus 32. Kí ni c o? Gbogbo constant yẹn 135. Wàá find the AC. AC mi ó máa jẹ́ kí ni? 135. Wàá wò pé kí ni nọ́mbà kan tó jẹ́ pé tí n bá multiply pẹ̀lú ara rẹ̀ tó jẹ́ factor 135 tí ó máa fún mi ní kí ni o? Tí ó máa fún mi ní 135. Tí n bá tún rò papọ̀, tí ó máa fún mi ní kí ni? Yóò máa fún mi ní 32. Ó rí pé 27 àti 5 ni. minus 27 minus 5. Ó rí pé minus 7 times minus 5, 135 ni yóò máa jẹ́. Minus 27 minus 5 yóò máa jẹ́ minus 32. Ó yá, ó wá fi ṣe àárín ibi tó bá ti rí minus 32b tẹ́lẹ̀ ó máa fi ṣe minus 27b minus 5b. Á já sí pé màá máa ní b square minus 27b minus 5b plus 135 is equal to 0. Ṣó ti yé? Ó rí pé tó bá pín wọn sí ìkọ̀, eléyìí báyìí àti eléyìí báyìí, kí ló máa ní o? b common, yóò máa jẹ́ b minus 27 then minus 5 tún common níbí báyìí, eléyìí náà jẹ́ b minus 27. Kí ló tún common? b minus 27. Bákan náà ẹ̀wẹ̀, eléyìí ó jẹ́ b minus 5 equals 0. Má dẹ̀ gbàgbé, mo ní tí nọ́mbà méjì tó bá multiply ara wọn tó bá jẹ́ 0, á já sí pé kan nínú àwọn nọ́mbà òun náà jẹ́ kí ni? So ó jẹ́ 0. So yóò máa jẹ́ b is equal to b minus 27 is equal to 0 or b minus 5 is equal to 0. Á já sí pé tó bá jẹ́ 0, b mi náà máa jẹ́ kí ni? 27 or b is equal to what? So b náà máa jẹ́ 5. B náà máa jẹ́ 5. So ìgbà tí mo ti mọ tí b mi jẹ́, mo lè ní put b in equation 3. So mọ̀ pé a ti ní equation 3 tẹ́lẹ̀. Kí la pè equation 3 wa? A ní equation 3 wa, jẹ́ n wá lọ, òun ni 32 minus b. Á já sí pé a will now be 32 minus b àbí? So a mi ó máa jẹ́ 32 minus 27, eléyìí tí ó máa jẹ́ 32 minus 27 tí ń ṣe 5 àbí? Or a is equal to 32 minus ó rí pé 5. Eléyìí ni when nígbà tí b bá jẹ́ kí ni? 27. Eléyìí nígbà tí b bá jẹ́ kí ni o? Bá jẹ́ 5. So 32 minus 27, a ó máa jẹ́ 27. So á já sí pé báyìí a mi ó máa jẹ́ kí ni o? A ó máa jẹ́ 27, b ó máa jẹ́ 5, or a ó máa jẹ́ 5, b ó máa jẹ́ 27. Ó rí pé tó bá lọ síbi ìbéèrè rẹ padà, sọ pé wọ́n ní ká wá kí ni o? Square root of 32 plus 32 minus 6 root 15. A sì ní yóò máa jẹ́ irúfẹ́ nǹkan báyìí àbí? Á já sí pé kí ni root a mi sì yóò máa jẹ́ root 27 minus root 5 or root 5 minus root 27 or root 5 minus root 27. Jẹ́ báyìí náà ló ṣe máa ṣe àwọn nǹkan yẹn. Ó rí pé tó bá padà ṣe kí ni? Tó bá square eléyìí báyìí, so ó rí pé yóò máa fún ọ ní irú nǹkan báyìí. Jẹ́ báyẹn ló ṣe máa ṣe. Tí ó bá yé wa, mò ń gbà ọ́ níyànjú láti lọ sínú ìbéèrè tó ti kọjá kí o wo àwọn ìbéèrè tó jọ mọ́rú èyí tí mo ṣe yìí kí ìwọ náà dẹ̀ sì ṣe é. Tó bá ní ìbéèrè kó gbé sínú comment section. Dákun má gbàgbé tó bá ti subscribe sí ìkànnì mi láti ṣe bẹ́ẹ̀, kó dẹ̀ bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Títí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.